bí bàbá mi ti sọ báyìí tán òun náà tún fèsì ó ní lóòótọ́ ìwọ kì í fi ọwọ́ ara rẹ pa ẹnikẹ́ni ṣùgbọ́n ìwọ a máa kó ìyá rẹ jẹ ọmọ ọlọ́mọ. Ìwọ fi ojú sílẹ̀ ó lọ fẹ́ ògbólógbòó àjẹ́ nítorí ẹwà ara lásánlàsàn. Ohun rere ló sì ṣe bí òun ṣe. Ẹ̀jẹ̀ àwọn ìyàwó rẹ kò há ń ké pè ọ́. Ẹ̀ṣẹ̀ àwọn ọmọ rẹ méjèèjọ kò há wà lọ́rùn rẹ. Síbẹ̀síbẹ̀ ìwọ tún la ẹnu rẹ o tún á sọ pé ìwọ kò ṣe ibi rí àfi bí mo bá pa ọ́ dandan. Lẹ́yìn eléyìí ni bàbá mi wá rántí irú ìyàwó tí òun ní. Ó wá dáhùn ó sì wí pé lóòótọ́ mo ti rí ẹ̀ṣẹ̀ mi wà yìí. Mo ní ìyàwó tí n kò kápá rẹ̀, mo kàn ń ṣe bí ọkọ lásán ni. Ohun tí èmi ìbá ṣe èmi kò ṣe, ọ̀nà tí èmi ìbá gbà èmi kò gbà, ẹni tí èmi ìbá pa ni mo tún pọ́n. Èrò ìsánlú ọ̀run má ṣe dáríjì mí. Nígbà tí ọkùnrin náà gbọ́ báyìí ó dáríjì bàbá mi kò sì pa á mọ́, ṣùgbọ́n ó sọ fún un pé bí o bá ti dé ilé kí o pa ìyá mi kí ó sì dá orí kọ inú igbó, ó sì bá tirẹ̀ lọ. Nígbà tí ó lọ tán bàbá mi gbé ìbọn ó ń bọ̀ ní ilé kìsà kìsà kìsà. Ó wá jẹ́ pé ní ọ̀nà ibi tí ó ń bá lọ yìí ó ní láti kan oko ilá rẹ̀ kan báyìí kí ó tó dé ilé. Nígbà tó ti máa fi dé oko náà ilẹ̀ ti ń ṣú òṣùpá sì ti ń yọ. Bí ó sì ti dé ibẹ̀ tí ó gbé ojú wo òkè tí ó sì wo ìpẹ̀kun oko náà lódì kejì ó rí ẹnìkan ń bọ̀. Ó sì yára ságun igi kan lọ, ó ń fẹ́ wo ohun tí olúwa rẹ̀ fẹ́ ṣe. Tààrà tí ẹni náà ń bọ̀ inú òkìtì ọ̀gán ńlá kan báyìí ló bọ́ sí. Kò sì pẹ́ púpọ̀ náà tí ó bọ́ sí ibẹ̀ nígbà tí àgbọ̀nrín kan jáde láti inú òkìtì ọ̀gán náà tí ó bọ́ sínú oko tí ó sì ń ká ilá jẹ hàn. Ní bàbá mi bá da ojú ìbọn kọ àfi kẹm iná mọ́ lórí. Dídún tí ìbọn náà sì dún igbe ènìyàn ni àgbọ̀nrín náà sì ké. Ó wí pé mo gbé o mo gbé o. Inú ahéré tí ń bẹ ní ibi oko ńlá yìí ni bàbá mi sùn mọ́jú ọjọ́ náà. Nígbà tí ilẹ̀ ọjọ́ kejì sì mọ́ ó lọ wo ibi tí ó ti yìnbọn lu àgbọ̀nrín náà kò sì rí nǹkan kan àfi ẹ̀jẹ̀ lásán. Tó bá bẹ̀rẹ̀ sí tọ ẹsẹ̀ ẹ̀jẹ̀ náà lọ, ìyàlẹ́nu ló sì jẹ́ fún un láti rí i pé ọ̀nà ilé ni ẹ̀jẹ̀ náà bá lọ. Ó tọ ipasẹ̀ rẹ̀ títí ó fi dé ilé, ṣùgbọ́n nígbà tí ó dé àárín ìlú kò rí ẹ̀jẹ̀ náà mọ́ àfi ìgbà tí ó kù díẹ̀ kí ó wọ ilé wa tí ó tún rí ẹ̀jẹ̀ náà. Ó sì tọsẹ̀ rẹ̀ wọ yàrá ìyá mi. Èmi pàápàá kò sùn mọ́jú ní ilé ní ọjọ́ náà tí à ń wí yìí, nítorí bí bàbá mi kò bá ti sí nílé èmi kì í fẹ́ sùn ní ilé wa, nítorí àwọn àlùjọ̀nú kò ní jẹ́ kí olúwa rẹ̀ sinmi lóru. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni ìyá mi pàápàá máa ń sùn ní ibẹ̀. Ó sì ní láti tọrọ àṣẹ lọ́wọ́ bàbá mi náà ni. Ibi tí bàbá mi sì ti ń ṣí ilẹ̀kùn yàrá ìyá mi ní ọjọ́ yìí ni mo dé. Nígbà tí ó sì ṣí i tán tí a wọlé, mo ti rí ìyá mi. Díẹ̀ ló kù kí n sá lọ. Láti orí títí dé èjìká rẹ̀ ti ènìyàn ni, ṣùgbọ́n láti èjìká rẹ̀ títí dé ẹsẹ̀ àgbọ̀nrín pátápátá ni. Ẹ̀jẹ̀ bò ó lára, eṣinṣin kùn ún wọ̀nyí. Nígbà tí bàbá mi ó fi ọwọ́ kàn án báyìí
ó ti kú pátápátá, ó sì ti bẹ̀rẹ̀ sí í rà. Àṣé òun ni ó di àgbọ̀nrín tí ó wá ń ka ìlàjẹ lóru. Bẹ́ẹ̀ ni ìyá mi ṣe tí ó kú, kò sì ju oṣù kan lẹ́yìn rẹ̀ ni bàbá mi náà kú pẹ̀lú. Láti ọjọ́ náà ni mo sì ti di ọmọ aláìníyàá àti aláìní bàbá. Báyìí ni ìtàn àwọn òbí mi parí. Ó kù tèmi, ó kù iṣẹ́ ọwọ́ mi. Ẹ̀yin ará àtọ̀rẹ́, mo kí yín kú ìgbádùn ètò náà. Níbi tí a ó fi àdàgbà ètò yìí rọ̀ sí nìyí lénìí. Mo sì rọ̀ yín, mo bẹ̀ yín wípé kí ẹ share ètò náà, ẹ like ẹ̀, kí ẹ sì subscribe. Olúwa yóò ràn yín lọ́wọ́.